nítorí princess Adéọlá tó ń ṣọjọ́ ìbí lónìí mo sọ wípé tọ́ba ni mo wà mo wí o tọ́ba ni mo wà mi ò yájú sọ́ba mi ò dìtẹ̀ mọ́ba tọ́ba ni mo wà mo wí o. Princess Adéọlá Michael ó kú ọdún lónìí ó máa kú àjọ̀dún orí kádùn ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí àlékún owó àlékún ọrọ̀ àlékún àlàáfíà ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún nínú ọdún tuntun orógbó ló ní kó o máa gbó òbí ló ní kó òbí kú dànù dandan wàá gbó wàá tọ́ wàá fọwọ́ pa wàá sì tún fèrègì jòbí lágbára dání wáyé ọmọ rẹ ò ní kú ìwọ náà ò ní yànkú mẹ́bí lójú nínú ọdún tuntun ò ní parẹ́ mẹ́bí lójú ò ní báwọn rìnà sọnù ò ní báwọn ròde àrè má bọ̀. ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dátọ́ ilé ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó mòye ò ní báwọn sọ̀rọ̀ sọ ọmọ ọba Adéọlá Michael má bínú pé mo bá ọ láyé mo pè ọ́ lórúkọ mi borúkọ báyìí la fi ń pọ̀ ọba ládéládé orúkọ la fi ń pè lóye òkú ayọ̀ òkú ọdún òkú ayọ̀ òkú ọdún orí rẹ̀ àfirè bó wo wájú oríire bó wo ẹ̀yìn oríire bó wo ọ̀tún oríire bó wo sí ire ní lọ́jọ́ ayé rẹ̀ gbogbo. èrè gbogbo wá dílé àwọn bàbá tóbi ọlọ́mọ ọmọọba Adéọlá Michael gbéra lẹ́kọ̀ọ́ dìde wọn ò pè rí rẹ̀ síkú wọn ò pè rí rẹ̀ sárùn wọn ò pè rí rẹ̀ ṣàìsàn rárá. òní tí ń ṣọjọ́ ìbí rẹ̀ ni mo ṣe fẹ́ bá ọ déjẹ̀ṣà nílé àwọn bàbá tóbi ọlọ́mọ gangan ọmọọba Adéọlá Michael wọ́n pè ọ́ bí ológun ẹ̀rù wọ́n pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà wọ́n pè ọ́ bí ológun kẹ̀kẹ́ yẹn bí wọ́n ti ń forí kí àwọn bàbá tóbi ọlọ́mọ ilé ọmọ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ẹ̀yin lọ́mọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rú ọwá tí mú náà roko ọmọ kékeré ọwọ́ wọn kì í mú kan yọgọ́ àgbàlagbà wọn ò gbọ́dọ̀ jọ ká bàbá bí ọba mọ bí èkùrọ́ mo pé bí ọba rán bí èkùrọ́ bí òjú bíntí ẹ̀dọ́pẹ́ bá mi rò fún Ìjẹ̀ṣà jẹ Ìjẹ̀ṣà ló sì tolótòló ẹrù bàbá tí ló sì pẹ́pẹ́yẹ Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rú ọwá tí ti mú náà roko ọmọ olóbì kan ọwọ́wọ́ ti rí wọ́ ẹ̀yin lọmọ olóbì kan ọ̀wọ̀ọ̀wọ̀ ti rí wọ́ omi tó dára ní wọ́n sápò tiyín èyí tí ò dára wọ̀ sínú gbókẹ́ràn burúkú bá róhùn jẹ iyọ̀ kéékèèké ló ṣaṣọ wọn lóde ìgbàjọ ọ̀gọ̀dọ̀ tí ẹ láṣọ ẹ̀yìn Ìjẹ̀ṣà èyí tí o bá rí lọ́jà ní ọ̀rọ̀ àwálé fún mi kí rí oúnjẹ yeye kúrú mọ̀ níye a kì í dúró lóyè kádínà Ìjẹ̀ṣà bàbá ta ni ó jẹ́ dúró lóyè kódínà bàbá tẹ̀yìn ogun torí ikán ogun Jáùsá ọjọ́ ogun Jáùsá ogun kókán ogun torí ikán ogun jàjẹ̀ṣà ọjọ́ ogun jàjẹ̀ṣà wọn ò lè kóbi bàbá tẹ̀yìn lọ bí kankan ọmọ kékeré ọwọ́wọ́ kì í mú kan yangan àgbàlagbà wọn ò gbọ́dọ̀ jọ ká bàbá bí yọ́n bá mọ bí èkùrọ́ mo pé bí yọ́n bá mọ bí èkùrọ́ ẹ dákun ẹ bá mi rò fún ọmọọba Adéọlá Michael jẹ́ òkú ayọ̀ òkú ọdún ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí àlékún owó àlékún ọrọ̀ àlékún àlàáfíà bó ti wù kó pẹ́ láyé tó ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí happy birthday to you ọmọọba Adéọlá Michael many happy